barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. Àfáà wa tí a wá pé tì à ń kí ìwọlé Dr. Abdul Badmus ẹ dákun ọ̀dọ̀fin èyí ò sí nínú ìṣẹ́jú mi ẹ dákun torí Ọlọ́run kò sí ń bẹ̀ o à ń kí dókítọ̀ ọlọ́mọdé àjárí bàbá dókítọ̀ pé. Amina. Naam ẹ dákun àfáà wa Alijamali àwọn làwa pé tì lénìí bí a bá wọn ta torí ẹ̀ jòkó á ní torí bàbá tó bí àfáà wa Alijamali ló já torí wọn jòkó lẹ̀ bàbá wo àyà Qur'an tọ́lọ́n bá ń ròyìn èèyàn pẹ̀lú nímọ̀l abd ẹ rí i pé nu Kùránì ibi tọ́lọ́n ti ń sọ̀rọ̀ nímọ̀l abudu kò lè ju méjì àbí mẹ́ta lọ àwọn tọ́lọ́n ń sọ̀rọ̀ wọn pẹ̀lú nímọ̀l abudu àwọn tó yanjú ni kì í sá àwọn ràkúrákú èèyàn bàbá wo àwọn tí wọ́n bí yín àwọn tí wọ́n yanjú ni wọ́n bí yín lọ́jọ́ wọ́n bírú yín Ọlọ́run ló mọ iye àáfàá tó bí ọmọ tó ti sọ lédìlé aṣẹ́wó Ọlọ́run ló mọ iye àáfàá tó bí ọmọ tó sọ lé kí odilé tí wọ́n ti ń wo bọ́ọ̀lù ẹ̀yin tún ẹ̀yìn àwọn tó bí yín ṣe ni ajẹ́pẹ́jẹ́ táwọn tó bí yín wọ̀n síra núnjọ́ náà èyí wọn máa wá jẹ́ wá sí fún gbogbo ẹni tó bá wà láyé lẹ́ni kálukú ó wu ayé rẹ̀ wò ojú ayé yẹn lèyàn ti máa wò bóyá yóò bímọ re àbí ò ní bímọ re bóyá yóò rẹni re tí ó rò lé fún àbí yóò rẹni bú tí ó rò lé fún àwọn kan ń bẹ àwọn tí wọ́n rò lé fún èèyàn bú ni wọ́n Ọlọ́run wá ń ròyìn wọn nínú Qur'an Ọlọ́run ní àwọn ní khalifun adọ́ usolata wattaba'u shahawat fasawfa yalqawna gayan ìfẹ́ kọ́ kéwù ní Afa Sharif. Ayakumullah. àmọ́ nímọ̀l abudu wọ́n wá ní mẹ́ta ni wọ́n tabaláwọn èèyàn gidi àwọn àwọn olè èèyàn tánìyà àwọn èèyàn rẹ̀ tí wọ́n bímọ rẹ̀ táyé wọn ò dá táyé wọn ò tún dá báyìí bàbá tó bí àbá wa Alijamali ti dà yìí tẹ́yìn wọn náà tún wá ń dà yìí àwọn àwo ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní mẹ́ta ni wọ́n àwa mú ti bàbá wa Alijamali ń bẹ̀ wọ́n léwo làkọ́kọ́ wọ́n lákọ́kọ́ ń bẹ̀ òní rọ́jùlún kàtọ́ àmì àbá Alijamali ibi tí bàbá yín wà nù rọ́jùlún kàtọ́ àmì ẹ̀ńtọ́ dàbí oúnjẹ tó ṣe pé yàtájú ilayhin nasu hina bada yìí gbogbo gbàlà àwọn yóò mọ bùkátà sí ta ni ò fẹ́ jẹun nínú wa nísìn bá a ti jòkó yìí níṣẹ́ bí ń pẹ̀lú míì tí ó mọ̀ retí pé ó yẹ kóun ti jẹun ọ̀sán àwọn kan wá ń bẹ rọ́jùlún kàdáwà yìí àwọn kan ń bẹ bí oògùn ni wọ́n rí àmọ́ bùkátà sóògùn jọ tó bá rẹ̀ wá àwọn kan wá ń bẹ rọ́jùlún kàdáhì àwọn kan ń bẹ bí àìsàn ni wọ́n rí ta ni ó mọ bùkátà kó rẹ̀ ń gbogbo ìgbà ẹ dákun torí Ọlọ́run bí wọ́n ti tọ́ àfa Alijamali ló bí gbogbo èyí tá à ń ṣe yìí gbogbo kálukú náà mẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹni tó bá bímọ kó tọ́mọ rẹ̀ sọ́nà tọ́lọ́n tí ó fi dèèyàn bí àṣà tá à ń dá nígboro nísìn wọ́n ní ubimas tọ́ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. Maulana Al-Mutanabiy Al-Adabi. Na'am. Wa kun fi nasi. Bí Maulana ti fi adabu náà ṣe apọ́ọ̀sì ẹ̀ nígbà tí baba dókítà wọlé baba Adabanija ní ká pọ́ọ̀sì ẹ̀ apọ́ọ̀sì ẹ̀ bàtà wa start ẹ̀ padà táìmù yìí ò pé kódà wọ́n lò dáadáa baba mi àgbà dókítà Abdul Ọlọ́run kó jẹ́ kí ààrẹ mi lò pẹ́ Amina. Ọlọ́run kó wà pẹ̀lú yín sà Ọlọ́run ànábì lọ́dọ̀ Ọlọ́run àwa náà ń bọ̀ wá sí ọwọ́ dókítà láìpẹ́ Ọlọ́run jáde dáadáa la hawla wala quwwata illa billahi aliyyil azim. bàbá wa tí à ń lọ sí ọ̀dọ̀ wọn